ẹ̀yin tèmi nílé lórí ètò wa ètò ewé lọ́bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi lọ́jọ́ tòní ẹ jẹ́ kó wà ńbẹ̀ ìmọ̀ràn ni ìdánilẹ́kọ̀ọ́ tún ni gbogbo ìgbà ni mo máa mú fídíò àwọn nǹkan tá a lè lò nǹkan tá a lè jẹ àwọn bí àgbo tí mo máa mú wá fún wa láti máa lò gẹ́gẹ́ bí ààbò àgọ́ ara wa ṣùgbọ́n lẹ́ni mo tún fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwa ọkùnrin onídánilẹ́kọ̀ọ́ tèmi wà fún àwa ọkùnrin kí ni mo fẹ́ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni pé àwọn ọkùnrin tó bá wà tó yẹ pé oko wọn kì í gbéra láàárọ̀ kùtùkùtù tó yẹ pé tó wá máa gbéra náà wọ́n á ṣiṣẹ́ wọ́n á pọ̀ wọ́n á ṣe kó tó di pé ó wọlé tó wá máa wọlé náà láàrin seconds wọ́n ti dà á sílẹ̀ kí làwọn kan tó ń fà á tó kó ọmọkùnrin òfin gbéra láàárọ̀ mo fẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan mẹ́ta pàtàkì kan ni mo rí ó lè jù yẹn lọ ṣùgbọ́n àwọn nǹkan mẹ́ta pàtàkì kan ló máa ń fà á tí ò jẹ́ kọ́ ọmọkùnrin gbéra láàárọ̀ àkọ́kọ́ nọ́mbà 1 ẹ̀ ni pé látàrí àwọn nǹkan tí à ń jẹ sẹ́nu lásìkò tá a wà yìí lásìkò ìgbàlódé yìí gbogbo àwọn nǹkan tá à ń jẹ pọ́sìn ló jẹ́ fún àgọ́ ara wa ọmọkùnrin tó bá wà tí ò bá ní àgbo sílé tó lè máa fi flush àwọn ìjẹkújẹ wọ̀nyí wàhálà ni o àwọn ọmọkùnrin mi ò tiẹ̀ lè mọ̀ pé ó yẹ kán jẹ́ free nígbà míì kán gbó kán fiyọ̀ díẹ̀ sí àbí kán wá ìjìnrìn kán gbó kán fiyọ̀ díẹ̀ sí kán gbé mu ẹlòmíà ló ò lè ṣe á ní nǹkan tó korò ní láì mọ̀ pé nǹkan tó dùn lẹ́nu fẹ́ nǹkan tó korò lára ń béèrè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ nǹkan tó dùn yín ni ṣáá ni ẹlòmíì ọkùnrin mi lè jẹ oúnjẹ inú agolo dọ́ba tọkùnrin yóò bá ti rí spag tó bá ti rí indomie kò gbádùn ara ẹ̀ gbogbo àwọn oúnjẹ wọ̀nyí a lè ṣe náà ká má jẹ níbi tí nàìjíríà ń lọ yìí ṣùgbọ́n a gbọ́dọ̀ ní nǹkan tí wọ́n pé a fi máa wọ́ọ̀ṣì ẹ̀ àti máa ṣe backup fún ara wa òun ló lè máa jẹ́ kí nǹkan ọmọkùnrin wa bẹ̀rẹ̀ sí ní ṣe déédéé látàrí àwọn oúnjẹ wọ̀nyí tá à ń jẹ tó ń kó bá ẹ̀tì wa yìí nǹkan ọmọkùnrin ló máa affect nǹkan ọmọkùnrin ló máa affect tẹ́ bá ti rí pé nǹkan ọmọkùnrin yìí ò ń gbéra mọ́ kinní kan tẹ́ bá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí lọ ń lo oògùn òyìnbó tẹ́ bẹ̀rẹ̀ sí ń lo antibiotic ẹ túbọ̀ ń dákún wàhálà yẹn ni àgbo lẹ̀ tọ́ mímọ̀ àwọn tó bá mọ̀ nípa àgbo tó yẹ pé yes wọ́n mọ confam ẹ̀ lọ́wọ́ àwọn ọlẹ́ máa tọ̀ lọ tá a bá yín ṣe àgbo jẹ̀dí ni o ọ̀pá ẹ̀yìn ni o tá a bá yín ṣe é tẹ́ ẹ̀ mú tara yín á wà òkè ìyẹn ọ̀nà àkọ́kọ́ nìyẹn látàrí nǹkan tá à ń jẹ sọ̀rọ̀ mi yé yín ọ̀nà kejì infection máa ń kọ̀ sí ẹ̀ kòkòrò infection ìfojúrí yìí ó máa ń kọ̀ sí ẹ̀ tó yẹ kó máa ń pa okó ọkùnrin kú pátápátá infection yìí ọ̀nà wo ló ń gbà wọlé nípa ìbálòpọ̀ ló ti ń wọlé sára ọkùnrin nípa ìbálòpọ̀ ló ti máa ń wọlé sára ọkùnrin a ní láti wà very very careful àyìn ọkùnrin láti wà very very careful ọkùnrin mi ò tiẹ̀ mọ̀ pé tóun bá bọ́bìnrin àjọṣepọ̀ tán ó lágbo kan tó yẹ kóun kàn tiẹ̀ dààmú àgbo yẹn ó ní bá ṣe ń kí àgbo yẹn àgbẹ̀ ló máa ń dojúkọ àwọn infection tó bá lè wọ àgọ́ ara àpapọ aládìí ẹ̀ wà tó bá lè mú síbí kan bí àbí méjì gbàgbé pé nǹkan kan jẹ́ infection nínú ara ẹ̀ àwọn ọkùnrin kan wà náà olójú kòkòrò ni wọ́n tára wọn á ti wà gàgàgàgàgà tọ́bìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kódà tọkùnrin bá sọ fún pé wò ó lọ ṣan abẹ́ ẹ̀ kó já ṣeré tó bá dánrú ẹ̀ wò okó ẹ̀ á máa sá wọlé kì í ṣe pé okó yẹn àìsàn ti dé bá okó yẹn nìyẹn infection ti wọlé okó akéré a ní láti wà very very careful òun ló máa ń fà á tó jẹ́ pé nǹkan ọmọkùnrin ẹlòmíì ò kì í gbéra tó kó ẹlòmíì akéré látàrí ìṣekúṣe ẹlòmíì àìsàn infection lọ́jọ́ pípẹ́ ti wà ní àgọ́ ara ẹ̀ ó dẹ̀ ti ń lo oògùn oríṣiríṣi gbogbo àwọn obìnrin tóun bá sùn tó lo rọ́bà ìdáàbòbò tóun bá lájọṣepọ̀ wọn yẹn gbogbo wọn náà ló ti ní tó bá ń lo oògùn tó bá tún lọ ń bá wọn o tún lùgbàdì nìyẹn ọ̀nà kẹta tó dàbí rẹ̀ bẹ́ẹ̀ ni pé ìrònú bùkátà
ọkùnrin mi kò mọ̀ pé òun láìsàn rárá. Ọkùnrin kan pè mí lánàá, a jọ sọ̀rọ̀. Nígbà tá a jọ sọ̀rọ̀ pẹ̀lú níbi àwọn tí mo béèrè lọ́wọ́ ẹ̀, mo rí pé ọkùnrin yóò ní ẹ̀sán lára o. Bùkátà ló gbé lọ́kàn ara ẹ̀. Tó bá ti jí láàárọ̀ báyìí, a tún ti ronú pé ibo ló tún fẹ́ bá lé ayé òun jáde. Kí làwọn ọmọ tún fẹ́ jẹ, kí níyàwó fẹ́ jẹ. Gbogbo ara, gbogbo nǹkan tó kú sọ́kàn yẹn, ara ẹ̀ á lọlẹ̀. Bẹ́ẹ̀ ni, torí kíní tá à ń sọ yìí, oko lẹ o. Ẹ má jẹ́ kí n tàn yín. Oko lẹ tó kó bá rí ẹ̀rù, á sá wọlé. Bùkátà jẹ́ kí kíní yìí wọlé tí ò kì í gbéra láàárọ̀. Ìrònú àdáadáa ó máa ń fà á tí ò nílò oògùn rárá. Di pé kéèyàn tiẹ̀ mọ́kàn, ọmọkùnrin máa mọ́kàn ni pé ó dé kì í dé bọ́mọkùnrin kò yẹ rí. Fún ìdí èyí, àwọn nǹkan mẹ́ta yìí ni mo sì rí tó ń affect àwọn ọkùnrin. Ju gbogbo ẹ̀ lọ, ìdálẹ́kọ̀ọ́ tún tẹ̀síwájú. Ó tún tẹ̀síwájú láti kọ́ra wa lẹ́kọ̀ọ́, especially ẹ̀yin ọkùnrin. Ẹ wà very careful nípa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ẹ wà very careful. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a tún máa sọ lérí àwọn ọkùnrin tó máa ń lo oògùn àlòjù láti bọ́bìnrin lájọṣepọ̀. Ọkùnrin mìíràn tó bá ti ṣẹ̀ 5 kóun ṣẹ̀ 4, á ní ara ò tí ì balẹ̀, òun kọ lẹ́tà sí stroke àti ikú òjijì. Lágbára Ọlọ́run, a ní dààmú. Tẹ́ bá nílò àgbo tó yẹ pé ẹ mu, tá ṣiṣẹ́ normal, tá refresh body yín, tá boost immunity yín, ẹ pè mí, ẹ béèrè fún, ẹ order ẹ̀, àgbèjíṣẹ́ fún yín. A tún padà bọ̀ lórí ètò wa, ètò ìwé lọ́bẹ̀. Bàbá Lámídì ló ń kí yín pé ire o.